adájọ́ mọ̀ sí asọ̀rọ̀mọ́yẹ̀ yorùbá níbi irú wọn bá sọnù wíwá là á wá wọn. A ti sọ ṣáájú àkókò yìí wípé a ó yà bàrá kúrò nínú àlàyé nípa òwe tí a ti ń bá bọ̀ wá látẹ̀yìn. Fún àǹfààní àwa tí a ò bá wo fídíò náà, a sọ wípé a ó sọ nípa àwọn àṣà ilẹ̀ yorùbá, pàápàá àṣà ogun jíjà. Ṣùgbọ́n ká tó lọ nínú tí a pè ní àṣà ogun jíjà nílẹ̀ yorùbá, a ní láti ṣàlàyé díẹ̀ tàbí dárúkọ nípa àwọn àṣà tí ó wà ní ilẹ̀ yorùbá, kí a mẹ́nubà díẹ̀ níbẹ̀, kí ọlọ́run olódùmarè kó fún wa ní oore ọ̀fẹ́ láti tẹ̀síwájú. Lára àṣà yorùbá la ti rí àṣà ìkómọjáde, oyún níní àti ìtọ́jú aláboyún, àṣà ìgbéyàwó, àṣà òkú sísin, àṣà ìkíni, àṣà ìranra ẹni lọ́wọ́, bákan náà àṣà ogun jíjà ní èyí tí a fẹ́ bẹ̀rẹ̀ sí ní gbéyẹ̀wò lónìí. Yorùbá bọ̀ wọ́n ní pé ogun ò dàbí iyán, ogun ò dàbí ẹ̀kọ. Ogun jẹ́ èyí tí èèyàn kì í gbàdúrà rẹ̀. Wọ́n tilẹ̀ sọ wípé iwájú ogun ò ṣeé rí, ẹ̀yìn ogun ò ṣeé wò. Níparí ẹ̀ wọ́n sọ pé bógun ò bá dé, a kò tún ní mọ ọkùnrin. Èyí ni túmọ̀ sí wípé bí ó tilẹ̀ jẹ́ pé ogun kì í ṣe ohun tí ó múnú ènìyàn dùn, ṣùgbọ́n síbẹ̀ Yorùbá a máa ja ogun. Kódà a rí àwọn tó jẹ́ wípé arógun mí arógun yọ̀ ni àbá máa kì wọ́n, nítorí pé iṣẹ́ ogun jíjà yìí ni wọ́n yàn láàyò. Tá bá wá ń sọ̀rọ̀ nípa ogun, kì í ṣe àjèjì ní ilẹ̀ Yorùbá. Gẹ́gẹ́ bí ìlà ti pẹ́ ní àtẹ́lẹwọ́ wa, bẹ́ẹ̀ ni ogun jíjà tàbí àṣà ogun jíjà náà ti pẹ́ ní àárín ìran tí a pè ní Yorùbá. Tí a bá wò láti ìpìlẹ̀ pẹ̀pẹ̀, ìtàn jẹ́ kó yé wa wípé kódà bàbá ńlá wa tó jẹ́ Odùduwà, pé ìjà ogun ẹ̀sìn ni ó lé kúrò ní ìlú Mẹ́kà kí ó tó di pé ó wá tẹ̀dó sí Ilé Ifẹ̀, níbi tí a mọ̀ gẹ́gẹ́ bí orírun Yorùbá lónìí. Ìtàn jẹ́ kó yé wa wípé Odùduwà bá àwọn ènìyàn kan níbẹ̀, ṣùgbọ́n torí pé ó jẹ́ alágbára ènìyàn, ó fi agbára rẹ̀ borí àwọn tí ó bá níbẹ̀, ó sì di aṣíwájú wa kódà títí di òní olónìí. Kí wá là ń pè ní ogun jíjà ní ilẹ̀ Yorùbá? Báwo ni Yorùbá ṣe ń ja ogun wọn? Gbogbo àwọn wọ̀nyí ni a ó gbé yẹ̀wò. Àlàyé ni a ó gbìyànjú láti wá ìdáhùn sí. Báwo ni ogun ṣe ń bẹ̀rẹ̀? Báwo ni wọ́n ṣe ń ja ogun? Kí ni àwọn tí ó máa ń ṣẹlẹ̀ ní àsìkò ogun? Kí ni orúkọ àwọn olóyè ogun jíjà? Bákan náà, báwo ni a ṣe ń parí ogun ní ilẹ̀ Yorùbá? Bákan náà, a kò ní gbàgbé láti mẹ́nuba àwọn akọni ní ilẹ̀ Yorùbá tó jẹ́ pé ogun jíjà yìí ni ó sọ wọ́n di mọ́lẹ̀ gbàgbé, tó sọ wọ́n di akọni, tó sọ wọ́n di ẹni ìtàn kódà títí di òní olónìí ní ilẹ̀ Yorùbá. Bí a ṣe ní akọni lọ́kùnrin, bẹ́ẹ̀ náà ni a ní akọni lóbìnrin. A ní àwọn tó jẹ́ pé ní agbègbè ìlú wọn ni orúkọ wọn ti rinlẹ̀. Aláwọn tó jẹ́ pé káàkiri ilẹ̀ Yorùbá ni orúkọ wọn ni ó ti rinlẹ̀ títí di òní olónìí. Ẹ subscribe sí YouTube channel mi Ọlámídé Ọlábàtà kí a lè bá gbádùn ara wa. Ẹ jẹ́ ká tẹ̀síwájú pẹ̀lú àwọn ètò wọ̀nyí. Ẹ máa wò láti àkókò yìí lọ pẹ̀lú àṣẹ Ọlọ́run ọba. Àlàyé nípa ogun jíjà ní ilẹ̀ Yorùbá náà ni a ó máa gbé yẹ̀wò. Títí dìgbà náà ńkọ́, ire o.